ibi ògbé mi lórí. mo lọ́pẹ́ olóore àdá tán ìyìn olóore àyìnyìn tán alágbàwí ẹ̀dá tí ń gbẹ́jọ́ ọmọ ọdún ayọ̀rò àpáta tí ò ṣe kọlù àpáta tí ò ṣe rọ́lù alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ni ẹ̀rù tí ń dẹ́rù ba ẹ̀rù olórúkọ àpèríre olóríkì àkìkì tán olúwa Solafunmi ní kábíyèsí ìbà. ọjọ́ bíi Victoria ọmọ ọdún ayọ̀ ń ló gbé mi síta bí ọmọ tuntun wọ́n fi tó mi létí pé Solafunmi ń sọjọ́ òbí ó ti fi kòkò ó ti fi ṣọmọ pẹ́pẹ́yẹ ọ̀kínlọ́lọ́la jù nínú igbó olúwa Solafunmi jọba ẹwà láàrin àwọn ẹkẹgbẹ́ rẹ̀ ọmọ ọdún ayọ̀ ń wẹ̀ lódò mo níṣe ni gbogbo ọkùnrin ń yọwọ́ ọṣẹ orẹwà lóbìnrin tẹ̀gàn ní ẹ̀. mo wá ní ọ̀pọ̀ àròyé ò kágbọ̀n afẹ́fẹ́ ní ń gbé lọ mo ní o jẹ́ kí n jíṣẹ́ tí Abraham fi rán mi ó ní kí n bóun kì ọ́ délé baba tó bí ọlọ́mọ lérèfé mo ló yá ẹjẹ́ àtẹkọ̀ létí kárè lú Ọ̀ṣun nílé baba tó bí ọlọ́mọ moríbà ọ̀ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn awẹ́dẹ kó tó wẹ mọ́ ìdẹ lọ́wọ́ ìdẹ lẹ́sẹ̀ yèyé ládékojú ẹbọra tí ń gbénú omi ọ̀ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ mo ní o dákun mọ̀pọ̀n mi dà sínú mi ọmọ aládékojú ṣebí wọ́n lọ́mọ Ọ̀ṣun Òṣogbo òròkì ọmọ asálà ọmọ onílé obì ọmọ aródẹdẹ bí òkun arin ìhòhò pẹ́tà rẹ́tà páwọn ògbà wọn ní ẹ̀rọ ní bẹ́ẹ̀ pẹ́tà ẹ má gbẹ́tà lọ́wọ́ mi èṣù ni wọ́n ń jẹ sùn lóṣogbo àkàràbàtà ni wọ́n ń jẹ sùn lóròkì ẹ̀yin lọ́mọ yèyé ọlọ́mọ yọyọ ọ̀ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ mo ní o dákun má pọn mi dà sínú mi ọmọ aládékojú ó yá tẹ́wọ́ àdúrà kó o máa ṣàmì mo ní wàá dàgbà wàá dògbó wàá fẹ́rìgì jóbì ìgbọ̀dún 1 second lágbára Elédùmarè ọba òní táwọ́ná òní tàràkà jẹun àìsàn tí ò gbóògùn ayé òní dà sí ọ lágbádá ire lójú owó ń rí ojú rẹ̀ á máa ríre lọ́jọ́ ayé rẹ gbogbo níwòyí àmọ́dúnmọ́lá ní fi ọ́ ṣàwátì lágbára Elédùmarè Abraham ní àṣeyí ṣàmọ́dún èmi ọ̀nkọ ẹ̀dí akéwì náà wá ní wípé ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ rẹ̀.